welcome today. I'm sorry. Mo gbọ́ lè ṣe máa tẹ́ mi sí nílé. Though kò ṣọmọdé mọ́. Of course, àgbàlagbà ni. Jùmọ̀kẹ́ dà. Jùmọ̀kẹ́? Daddy, why are you scaring me? Àwọn ọ̀gá mi ènìyàn kì í finá sórí òrùlé sùn. There's something going on and I need to unravel it. In unraveling it, I need to give it attention and I need to give it time. Hello, sir. What the kind of bomb you find over here, sir? Who am one try láti jẹ́ contact ẹ̀ mórí baby papi. Ẹ rí baby papi lórí fóònù ẹ̀. Ṣé ẹ wá rí baby papi lórí lady ọ̀hún? Fóònù tèmi lẹ wá ń pè ta ní baby papi. Look, man, it's either you or nobody. Take it easy now. Kì í ṣe pé mi ò ní ìṣẹ́ náà bí mo ṣe ń rí ẹ bí mo ṣe ń wẹ̀ yìí. Ó ṣe mí bí pé kí n já ìdùbúlẹ̀ náà ní bọ́ọ̀tù. Come here! Kiss me! Hold me! Do whatever to own me! Do whatever to me! Ẹ̀yin méjèèjì ni mò ń bá wí. Ìbá dáa tí ẹ bá lè fi ayé yín fún Jésù. What happened? Kí ló ṣẹlẹ̀, baby? Ó ṣe wá gbé mi rí nínú múdì náà. Ẹ wò kó sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà. Àbí orí àwọn ọ̀tá ẹ burú. Tẹ́bà tó fẹ́ pọ̀ sí nínú yìí, ó máa dákẹ́ kúrò nígbà ìjẹgbà ṣọ́ọ̀ṣì lọ. Ẹni mi lára ń kọ́ mi gan-an. Téèyàn bá ti gbọ́ àkọlé, àbùkù ló kù, àbùkù yẹn ni màá kù. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Máa gbó kí ijó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Ẹ káàsán wọn náà. Ẹ jọ ṣé ẹ̀yin lẹ ń gbé bíbá? Àwọn náà ń gbé bẹ́ẹ̀, àwọn náà ń gbókè, èmi ni mò ń gbé sàlẹ̀. Ìjọ torí Ọlọ́run kí ló máa ń ṣe ẹ́ gan-an? Kí ni problem ẹ? Èmi tí wọ́n ń béèrè ọ̀rọ̀ gan lọ́wọ́ ẹ̀, ó ti jẹ́ kí n sọ̀rọ̀, ó ti ṣẹnu pẹlẹbẹ bí ẹnu ayún ti bẹ̀rẹ̀ sí ní ó serious. Ẹ jọ sáà, ẹ má bínú dáadé wa. Ṣé rí èmi ni mò ń gbé òkè? Àwa là ń gbókè. Àwa dẹ̀ rẹ̀ bẹ́ ṣé wò wá a máa ń sanwó lé àwọn ìjẹ gbèsè. Ṣùgbọ́n àwọn ìsàlẹ̀ lọ ń gbé onígbèsè ni wọ́n. Madam. Ẹ wo ẹ fi gbogbo negativity ẹ lẹ̀. Èmi máa ń ṣe giveaway, mo ṣe giveaway ní gbogbo community. So eléyìí ẹ̀yin lẹ ní nílé ibẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé gọdí kò ní tán bẹ́ẹ̀ Ọlọ́run á máa sà. Ṣé lórí rice yẹn ẹ tún bá mi gbélé sí. Bàbá ọkọ mi kò ní tán bí ẹ ti mú ọwọ́ yín mọ ròkè. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé sà. Ẹ ṣé o. Ọdún ti dé. Ráìsì àtọwọ́. Ọlọ́run ṣe ẹ ṣé o. Ẹ ṣé gan sà, ẹ ṣé sà. Ẹ ṣé gan sà. Abẹ́rẹ́ pọ́wọ́ ìpọ̀. Ẹ ṣé gan sà. Ẹ ṣé gan sà. Ẹ ṣé o. Ẹ ṣé sà. Ẹ ṣé o. Bí kò ṣì sí iye dàrú. Ó fẹ́ fún wa lówó ń sìn. Èmi tí mo jẹ́ àgbàlagbà ń bí báyìí, wọ́n fẹ́ na owó sí mi, ó dẹ̀ mú dẹ̀ hàn pé kí o sáré gbà. Jọ kí ni problem ẹ̀ ná? Kí ni problem? Ó mọ̀ kí mò ń kìlọ̀ fún ẹ nínú ilé. Mò ń kìlọ̀ fún ẹ o. Kó jẹ́ kí orí ẹ ṣe kí ni? Kó rí ẹ pé o. All right. Wọ́n fẹ́ fún wa lówó, èmi dẹ̀ yára gbà. Mo smart jù ẹ lọ nìyẹn. Ìwọ ọmọbìnrin kí ló ń fi mí pè nínú ilé? Má gbàgbé pé tenant jọ ni wa. Orí mi fín o. For your information, married woman ni mí. Ìwọ dẹ̀ ṣì single. Tó o bá dẹ̀ mọ̀, married woman ó lọ̀gá single. So kó rọra máa rí mi fín nínú ilé. Or else máa ní kí bàbá landlord kọ́lé ẹ jáde. Ṣé mo pò gọ̀ ṣá? Àǹtí mi ló ń bá wí báyìí. Ó gọ̀ọ̀gàn o. Olórí sọ́yìn tí rí tọpala ta lélẹ̀ èmi àti ẹ̀gbọ́n ẹ̀ lájọ wà nù sàwárí. Gbẹ́dẹ́ sọ̀jọ́. Mo máa lù ẹ́ débi pé. Sórí oyún tó gbé sínú yẹn tó ń ju ẹ lójú yẹn, màá kọ́ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Màá mú wọ lù, màá lù ẹ́ débi pé ìwọ́gun ò ní láìka ara ẹ̀. Èmi? Bẹ́ẹ̀ni. Èmi tó bá bí ẹ̀dá lù mí. Oyún mi rẹ̀ tó bá ti bí ẹ̀dá lù mí, ó máa rọ́ọ̀tì lẹ́wọ̀n ni, ẹ̀wọ̀n ló máa kú sí. Ẹ̀wọ̀n ló máa kú sí, máa sọ fẹ́ kó sójà. Wò mí ná bí mo ṣe ń fẹ̀gbẹ́ yín bàbá.
Ngada dìde wò mí o bí mo ṣe ń fẹ̀gbẹ́ yìn Jésù mi yẹn orúkọ Jésù. Gbèrè wọlé. Dude, I know your plan. You're trying to make Bro Sam cripple. No. That's not our plan. At all. Kí ni plan yín? Man kan lọ sọ pé ó ń pín rice káàkiri community. Àdẹ̀fẹ́ mí sẹ̀, wọ́n ló ti fẹ́ kúrò níbi tó wà báyìí. La ṣe ń sáré ẹjọ́ ẹ má bínú bẹ̀ wọ́n. Nítorí rice àti owó lẹ ṣe fẹ́ kọlù mi. Ó dènà pé river. Ó dènà pé river. Ó ti ń jọ fọ. Ṣé tí ẹyin àgbẹ̀rẹ̀ ló pè ní stream? Wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ ṣe máa lọ. Iná ló pè fire. Ìgbín ló pè ní snake. Snake. Ṣé lórí burúkú ọmọ mo dẹ́rù bá wọn ní àṣírí díẹ̀ ló kù first òfin sáyébà yẹn tó bá kọlù mí kùn ókè mo ga abẹ́lì fún mi máa bá jáde àwọn ọmọ òṣì. ẹ má bínú sáà o ẹni tó nílé òsì ńlẹ àwọn náà làwọn wá síbí báyìí àmọ́ àbá wọn àwọn tí báàgì ráìsì tẹgbẹ́ kalẹ̀ nígbà tó nílé òsì ńlẹ kò yé wa tó. ẹ má wọrí ẹ má ronú jìnnà lórí ẹ ṣó yẹ yín bẹ́ẹ̀ mi ṣe ń ṣe give away kiri nìyẹn tí wọ́n ti kúrò níbí báyìí àátú láwọn bòmí tá à ń gbé lọ ẹ má wọrí nípa ẹ ṣó yẹ yín. ẹ ṣe gan ni sá Ọlọ́run á máa bùkún yẹn ṣe èèyàn wa náà ni wọn èèyàn wa lẹni tó nílé ṣùgbọ́n tó bá dé báwo ni ká ṣe jíṣẹ́. No. Èmi ò ṣe lè torí appreciation. I'm doing it out of the goodness of my heart. láti bò ẹ ká sùn. Àbí ẹ̀yin ni ẹni bíbá. èmi ni mo ní bí ẹ wò wọ́n ti bá yín gbé ráìsì wa. ráìsì ẹ gbọ́ ráìsì. Madam, ẹ má worry, mo kàn ṣe give away for community ni. Bá a ṣe ń ṣe kiri ni. Kí ni ẹ dà? Ẹ fèlè náà ẹ fi ṣọdún. èmi nìkan tán ẹ tún fún mi pọ̀ mọ́ ráìsì yìí bàbá ọkọ mi ẹ ṣé gan-an ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ráìsì èmi rè orí mi sọre láyé tá a wà yìí pẹ̀lú owó tún wọ́wọ́ wọ́n tún fọwọ́ lé èmi nìkan tán. ọlọ́mọ yẹn kò gbé mi. àjò kí ló ṣẹlẹ̀ ìtòsí ọ̀dọ̀ ẹni mo wà tó ń pè mí kí ló ṣẹlẹ̀ bí ti bá wo kí ni ṣọ́ ti gbé dọ́dọ̀ ẹ. gbé kí ni dọ́dọ̀ mi. pẹ̀lú ilẹ̀ ẹ wo ẹgbẹ́ bàbọ̀ ẹ wá wò. ráìsì rè àkọ́kọ́. níbo ló ti rí ráìsì. wọ́n fún mi ní in fact ẹni yẹn tún fún mi pẹ̀lú owó òrè. ọmọ orí kankan. láyé tí ráìsì tó wọ́ yìí láyé tá a wà yìí lọ́fẹ̀ẹ́ ló fọ̀. ṣó mọ ẹni yẹn rí ni. ìkúkú mọ̀ ọ́ rí wọn ní bó ṣe ń pín fáwọn èèyàn nìyẹn tó ya ilé sójú lẹ́bàá tó ń fáwọn èèyàn ẹgbà ráìsì ẹgbowó. ọ̀rẹ́ mi ṣó mọ̀ pé ìwà ìka ló wù yẹn. ó dẹ̀ wá pè mí ó jẹ́ kí n kúrò nílé. tó bá wá délé mi tán bá bá mi kọ́ bó ṣe ń pè mí pé kí n máa bọ̀. adùn tó wá fẹ́ gbọ́ ilé tèmi láńlọ́ọ̀dù ló ní o tó bá gbé délé mi láńlọ́ọ̀dù ló máa gbà wà wá wọlé sìn wà wá mú àpò àwa pín sí méjì màmá gbé tèmi lọ. ní kí ni. bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ wá kí ló fariwo àgbàtà tí ń bọ̀ náà àti ń gbariwo kẹ̀kẹ́kẹ́ kí ló ṣẹlẹ̀? bọ́dà Sàámú ẹ rí mi ẹ wo lẹ́kẹ̀wé náà pé wo ráìsì ẹ wo ráìsì ilé. ní ráìsì rí ṣé n tán pé ráìsì rí ráìsì ni. ṣé wọ́n máa ń rí rè? ráìsì ni. bọ́dà Sàámú kí ló ṣe bọ̀dà ráìsì? òun tún ni. òun tún ni. owó lẹ̀ wò ni. pẹ̀lú owó. ṣé owó lẹ̀ wá rè? owó ilẹ̀ kí ni. a ní wọ́n gbé ráìsì wá fún mi pẹ̀lú owó. ṣé kìí ṣe ráìsì ni àwọn ọmọ kan pàdé wa tán ni ẹnìkan fún wọn ráìsì káàkiri ládùúgbò ṣé nǹkan ni. sẹ́yìn náà ti gbọ́n pa ẹ̀. ta ló wá há ráìsì tó fún yín lówó sí. màmá rí o wọ́n ní bọ́pọ̀ ṣe fún mi lélẹ̀ awúdélélẹ̀ agbélẹ̀ pẹ̀lú owó adélẹ̀ agbélẹ̀ ló bá kàn mí ló bá yí biribiri ló dọ́dọ̀ tèmi náà. àwọn oṣù ló kàn ẹ́ ó dẹ̀ disappoint mi tí mo rò pé inú gbogbo ilé mọ̀ṣú tó wà nínú community ìwọ nìkan ló gbọ́n jù ó dẹ̀ jọyìn àwọn ilé mọ̀ṣú tó kù gọ̀ mo ṣẹ̀ṣẹ̀ mọ tó jẹ́ kó di ilé mọ̀ṣú ni ó dàbí kó o dá nǹkan kọ́ ẹ mọ̀ nǹkan kọ́ ẹ wà nílẹ̀ báyìí tẹni ẹlẹ́ni wà nílẹ̀ báyìí tẹni ẹlẹ́ni ló gbá mú ọkọ ẹ bá kà mọ́ ẹ lọ́wọ́ olóṣì wọ́n gbé nǹkan fún ẹ ò mọ́ náà má jẹ́ kẹ́ ẹ jẹ̀jẹ̀ kú jẹ gbẹgbẹmú
aláṣọ ninja ibi tá a ti máa bá ẹ rè ẹ mẹ́rin tó há rice káàkiri ẹ dẹ̀ ti ń lọ káàkiri hey grade A grade A mo yìn ẹ́ ṣé o ti gbọ́ olóṣì oníjẹkújẹ wèrè olóṣì. ọ̀rẹ́ mi má dá arúgbó máa yín bàbá. èmi ń lọ lé kí mi lọ wò bí àwọn ti pín ráìsì síta lé mi tí mi ìbá wá rí ń bẹ̀ máa padà wá gba ráìsì bí o. aṣọ sọ pé ta lè ń béèrè èmi ò ṣáà nífẹ̀ẹ́ sí gbogbo ilé ta lè ń béèrè ẹ̀kọ́ ojú ẹ̀kọ́ rẹ́rìn. a ní ta lè ń béèrè ẹ̀ tí ì dáhùn. àwọn ọmọ yín tún gbé ráìsì ẹjọ́ kí ni gbogbo wàhálà ilé báyìí ẹ wò ó torí ọlọ́ èmi ò fẹ́ wàhálà o ọlọ́mọ jẹ́ ká rí bí o a ní rí bí o àbí wọ́n lè lè. èwo ibi wo lẹ̀ ń rí lórí ráìsì tán gbé wá fún wa ibi wo ní nǹkan tó inú ń jẹ ibi wo ló fẹ́ wà ń bẹ̀ yọ síbí ó pọ́n mọ́ yín. àtẹnu ó tún gbé ráìsì yọ ní ibi wọn wà ń bẹ̀ ní ìtẹ́tẹ́ ní í jẹ ọlọ́mọ ẹ̀ kò ń jẹ pa ẹ́ ọlọ́mọ jẹ kó o gbà bí ó jẹ kó o gbà bẹ̀rẹ̀ ọ̀run wọ́n gbóúnjẹ dé ní wọ́n gbé ráìsì dé nísìn ó mọ nǹkan tó wà nù ẹ̀ ó mọ bóyá ṣé ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé sí i ni tábà tiẹ̀ kánú pépà ṣé bá ń wo lórí social media bóyá ó ti fi nǹkan pamọ́ síbẹ̀ nísìn èmi ò fẹ́ mi ò rogún ṣẹ́kẹ́ṣẹkẹ̀ omi jẹ́ kékeré kan kó wà lábàá mi o kí ni gbogbo ilé báyìí nísìn ó lè ti fi nǹkan sínú ráìsì. Yọ̀ṣíbí kí ló dé máa ṣe bí ẹni tọ́pọ̀lù ẹ̀ ti lọ ṣágbà ti dé sí iná nìyẹn kí ló fẹ́ wà nù ráìsì mo sọ̀rọ̀ wẹ̀rẹ̀ lè lọ sọ̀rọ̀ ẹ̀wẹ̀ mi ò fẹ́ gbogbo àràpà lè lẹ́jọ́ èmi ò fẹ́ gbé lè tẹ̀sí ẹgbẹ́ mi nílẹ̀ gbogbo madam ìbéèrè tẹ́ béèrè yẹn ó wù mí lórí gan kò sí kankan ní ráìsì eléyìí it's just my own little way of giving back to the community ṣe get big giveaway ní kẹsìrì ṣe understand mo máa ń ṣe káàkiri ni àti tó bí ilé bí àbí mẹ́rin sí márùn-ún àbí àti délé ni and we are still going to give more. So there's nothing wrong with the rice, okay? Wẹ́ ṣe sá ẹ ṣe gan. No, kò tọ́pẹ́ normal thing. Ẹ wo sá nítorí Ọlọ́run mo gbọ́ ẹni ti dé ilé mẹ́rin àbí ilé márùn-ún kẹ́ tó débí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣẹ́rí ilé tiwa yà wá lófin a kì í dàṣẹ pa a ní láńlọ́ọ̀dù ń bí báyìí láńlọ́ọ̀dù wa la máa jíṣẹ́ fún pé ẹni bẹ́ẹ̀ báyìí wá o tó bá dẹ̀ ti wá dé ìṣèjọ ta ni ká sọ fún wọn pé ó gbélé wa. No. Èmi ò ṣe torí appreciation o so mo ní láti drop orúkọ mi for any reason ẹ má worry just accept it kẹ́dẹ̀ enjoy it. ẹ wo ẹ need appreciation o ẹ need appreciation o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo ń sọ mo tútù sọ èmi ò fẹ́ wà láwọn ẹjọ́ láńlọ́ọ̀dù sí lé nísìn tó máa accept kan tẹ́ gbélẹ̀ èmi dẹ̀rẹ̀ second in command ní mi tí láńlọ́ọ̀dù bá ti sí lé queen ẹ̀ wà nílé mo ń pa láṣẹ nísìn àti second in command ẹ gbé nǹkan tẹ́ gbé wá ẹ máa gbé lọ àfẹ́ ẹ ṣe. àwọn ti gbélé wa mo dẹ̀ ti fún yín ní. ìwọ fún mi lówó bẹ́ẹ̀ èmi ti ṣe tèmi. Okay. Owó tí máa ń kó lé àwọn rice tó bá fáwọn. ọ̀nkú ẹgbẹ́ ráìsì wà àpò kan ẹ tún fún wa lówó sí ẹ wò á dà fún yín ẹ ní ṣìṣe ẹ ní jam ẹ máa lọ rí ẹ máa bọ̀ rẹ. mo fẹ́ gbé wá gbẹ́rù yìí ẹ̀yin ò fẹ́ wà náà ẹ̀yin ò fẹ́ wà náà kú sọ́ọ̀sì yọ sọ́ra wọn ni mọ́tò ẹ̀ lọ́ọ̀sì yọ ẹ wá pé kọ́tẹ́ pé sínú àjọ ẹ̀mí ò fẹ́ o. pélébé tó fẹ́ gbàbọ̀dé inú ilé yìí ni àbọ̀dé wèrè wo. pélébé ọmọ kan tó wà ní rẹ́sì wọ́n tún kówó lẹ̀ ó tún sáré náwó he gan pélébé ọlọ́mọdé kan fi é ṣe nǹkan. Ọlọ́run ò ní jẹ́ kó fèmí ṣe nǹkan kí ló ṣe yín ṣáláṣẹ́ lálàáfíà kí ló ṣẹlẹ̀ oúnjẹ mọ̀ọ́ká tó ń ṣe yín torí pé dókítà ní kẹ́ máa jẹ ráìsì mọ́ ni. àbọ̀n bá mi ṣe lè gbà ó ní mo sọ bẹ́ẹ̀ ráìsì kan mo sì jẹ láàárọ̀ yìí ni dókítà ṣe máa ní kí n má jẹ ráìsì mọ́ bí ẹni pé tó bá pín nísìn ó máa gbà yìí tó pọ̀ jù mí lọ. ṣẹláyé. náà ìyẹn tí ẹ̀kọ́ ni mo sọ pẹlẹbẹ má gbà bó ṣe fún wa. Aláyé ẹ farabalẹ̀ o èmi náà fún lówó nǹkan tó bá dẹ̀ ti wù mí máa fún yín nǹkan tó bá ti fún yín lẹ máa gbà. ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. báwo ló ṣe ń bá yín sọ̀rọ̀ nǹkan tó bá ti fún yín lẹ máa gbà ó tẹ́ bá ti gbà kẹ́ máa bá ti yín lọ. ẹ wá kí ló ń ṣẹyìn méjèèjì máa fi ń nọra yín sí. nǹkan tí bá ti fún yín lẹ máa gbà gbogbo ìtẹ́jọ́ ń ṣe. kí ló ṣẹlẹ̀ kí ló gbowó rẹ̀ kí ló dé. abẹ́wà gbà mí kẹ́. kí ló ṣẹlẹ̀. máa kan ló ń kọjá lọ sìn ó dẹ̀ fún wa lówó ní bó ṣe ń fáwọn èèyàn lówó káàkiri náà kódà ó ní tó bá jẹ́ pé lé lòun ti bá wa ni òun ò bá tún fún wa ní rice. ó bá yín ó fún yín lówó ó ní kálílé lò ti bá yín ó máa fún yín rice. bẹ́ẹ̀ni ṣé kìí ṣe márùn tí wọ́n ló ń há rice tó ń há owó káàkiri yẹn. òun náà ló máa jẹ́ òun náà ni. ẹgbẹ́ nù sọ̀hún ẹjọ́ owó tó fún yín dà tó ń dájà lẹ láàrin community. lédè lóyún lédè.
Dóyúnlédè. Hey! Okay. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Kí ni ń sọ lọ? Káàdì yìí ó bọ́lẹ̀ lọ́wọ́ àwọn tó gbé ráìsì wá fún wa ni. In fact, wọ́n ṣe lọ tán ni mo rí káàdì yẹn. Kí n dẹ̀ fi káàdì kí n fi lé mọ́tò wọn o. Wọ́n ti lọ. Ibo náà ti wá láwọn ti wá gangan kí náà sọ fún yín gbà tán gbé wọn. Mo sọ o, mo béèrè lọ́wọ́ wọn títí pé ta lẹni tẹ́ ń béèrè, ta lẹni tẹ́ ṣe gbá, ta lẹni ṣe ṣàwo, ilé wa ń bìbà yọ àwa lófin o, a ní láńlọ́ọ̀dù o, tí láńlọ́ọ̀dù wa bá dé, ta ni ká jíṣẹ́ fún láńlọ́ọ̀dù pé ó gbélé wa o. Wọn ò sọ̀rọ̀ o, àwọn àtẹ́nù méjèèjì yìí, wọn ò tiẹ̀ jẹ́ kán sọ̀rọ̀, wọn ò dáhùn àmọ́ bí tán ti wá o. Wọn ò sọ̀rọ̀ rárá pẹ̀lẹ́bẹ̀. Bọ́dá mi wọn ò sọ kankan. Ètò òtúnrí tó tún jẹ́ bí ẹ́fídẹ́ǹsì, ó tún fẹ́ mú lé wọn. Ẹ ṣe gọ̀ báyìí. Ṣé téèyàn bá gbẹ ó ní kọ́kọ́lọ́ ẹgbẹ́ ni sọ́kọ́lọ́ ẹgbẹ́ ni ó gbẹ mọ́pọ́lọ́ ni àwọn èèyàn wá wọ́n gbé nǹkan lẹ̀ fún yín wọ́n gbé nǹkan ránṣẹ́ lẹ̀ fún mi ẹnu òṣìwọ́ ló ń láyìí àbí ta ló fẹ́ gbé nǹkan fún mi. No other person. àbẹ̀yàn kan máa wá sí nǹkan ta ló fẹ́ gbérù nǹkan ilẹ̀ fún mi. No other person, bro. Ẹná kówó náà lẹ̀. Bẹ́ẹ̀ ni bọ́dá. Ó yá kówó jáde. Owó jáde ṣe bí wọn náà kówó fún. Bọ́dá mi ẹ tún máa gbowó. Àrífín pọ̀ Dọ̀tún gbowó lọ́wọ́ ẹ̀. Èlò fílẹ̀ máa rí. Owó tó kó fún ẹ yìí owó olè yìí ni àti ẹ̀ ti délé mọ́. Àmọ́ ráìsì tí wọ́n gbé lé kí láàmọ̀ tó wà nínú ẹ̀ Ọlọ́run má jẹ́ kéèyàn ṣì jẹ́ kéèyàn má ṣì jẹ́ ní. Bùrọ̀dá Sàámú ẹ kò tiẹ̀ ń ṣèjẹkújẹ torí mo gbọ́ pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ń pín káàkiri gbogbo community nìyẹn wọ́n ti gbé tìyá sẹ̀mí àgàn lọ sílé mo dẹ̀ wá fẹ́ ríṣù pé tèmi kan bá máa fi délé mo máa bá tèmi lé ni. Kí ló tẹ èrì báyìí àwọn ojúgun lẹ́gbẹ̀ẹ́ etí ṣọ́n pé yín sọ̀rọ̀ tó bá yẹ máa sọ pé yàn kan ra. ẹjọ ta ló ń béèrè. bíbí mi ẹ̀yin ló ń béèrè ẹ̀yin ló wá. Back to the genesis. Ta ló wá béèrè? Àbúrí eléyìí ò pè. Ó wá sí gángan tàbí mo sọ̀rọ̀ lọ́wọ́. Mo sọ̀rọ̀ pẹ̀lú àwọn subordinate mi. Mo sọ̀rọ̀ ní house of assembly mi ó dẹ̀ gbẹnu sí. Ṣé torí okùn landline tó gbé sórí? Olófin bílí pé mo lè máa sọ̀rọ̀ kó máa yọnu sí. Ọ̀rọ̀ tó fẹ́ wá sọ ń bí fún mi ìfẹ́ mọ̀ òun náà ló ti sọ yẹn. Àsìkò yóò dẹ̀ sásìkò pé mo fẹ́ máa lùlù kiri mo fẹ́ máa ṣiṣẹ́ no I don't have time for that. Don't have time for that. We ain't got time, bro. Problem community olówó àlọ́kàn lọ́wọ́lọ́wọ́ ìṣòro community ló wà lọ́kàn mi dẹ̀ ní láti yanjú ẹ̀. Ẹnìkan gbé ráìsì káàkiri nínú gbogbo community ó dẹ̀ fún ọ lówó mo ní láti mẹ́rin tó jẹ́ ìyẹn ni mo fẹ́ yanjú lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní time fún gbogbo òṣì. Next time tí kankan ní yín bá tún wá bí wá ṣòṣì ẹ máa tó tẹ́. Ọmọ tó tẹ́. Ẹ máa tó tẹ́. Ọmọ tó tẹ́. Ọmọ tó tẹ́. Ọmọ tó tẹ́. Mi ò tiẹ̀ kọrin. Ọmọ tó tẹ́. Kò kọrin sẹ́. Mo nílò ìkọrin. Ewo gbogbo wèrè gan. Kò sí wàhálà. Èmi kọ́ ló dùn mọ́ dùn. Ọlọ́mọ jọ̀gọ̀jọ̀gọ̀. Mo sọ fún yín wípé máa tó ń highlight káàkiri gbogbo àdúgbò mo máa mọ̀. Abẹ́rẹ́ báyìí àdírẹ́sì mo mọ̀ dáadáa. Ìwọ ẹgbẹ́ ráìsì mi ṣọ̀nù ni. Ẹni pé ọjọ́ lẹ́kẹ̀ẹ́ Pẹlẹbẹ. Pẹlẹbẹ. Báwo? Ẹ pẹ̀lẹ́. Who are you and where are you from? I am Brother Saamu, the king of the 10 communities. Question tèmi náà fẹ́ béèrè ni pé why are you putting on black? Ṣọlọ́pàá ni yín ni àbí kí ni nǹkan tẹ́ ń ṣe ń bí? Àbí? Do we miss the address? Ṣé bí iná là ń bọ̀? Why are you putting on black? Do you have any appointment with I don't need to have any appointment with anybody before getting to anywhere in the 10 communities.
I am the king of the 10 communities. So I will get to anywhere I want to get to at that particular time I want to get there. Am I making sense? Yes, sir, you are. Do I need any authority? At all. Ṣé báwo? Ó ti ẹ̀dá tí wọ́n sọ Yorùbá. Ọ̀gá yín ni mo fẹ́ rí. Ọ̀gá yín ni mo fẹ́ rí tó ń há gbogbo nǹkan káàkiri gbogbo community. Ohun gangan ni mo fẹ́ rí. Ìtorí ẹ̀ gangan ni ṣé ó ṣẹ̀ṣẹ̀ dìgbà tí n bá gba authority kí n tó máa débi tí mo fẹ́ rí. I don't need to have appointment. Appointment wo ni mo ní láti níbí. Mo fẹ́ rọ̀gà yín kí ló gbogbo yín wọ black. Mo ní kí ló ṣẹlẹ̀ sí ẹ̀ ń rojọ́. Bẹ́ẹ̀ máa ń ṣorí burúkú yín káàkiri eléyìí ò ṣẹ́ mọ̀. Bẹ́ẹ̀ máa ń wọ orí burúkú. Gbádà mi ò lókì gbé. Ẹ wọlé. Wà á lọ́jọ́. Abẹ́ mi ń wò yín yẹn, ó yẹ máa kúrú máa ga kẹ́ máa kọrin ọlọ́mọ kú yà. Àtààpù. No, listen, ṣé o mọ̀ mi, ṣé o mí nẹni, mo ṣe ọmọ mo ti dé bí ayọ̀ mi, mo dé bí ayọ̀ mi, mo dé bí ayọ̀ mi, mo ti dé bí ayọ̀ mi, ìwọ làlàyọ̀ ọmọkùnrin mọ́tò ló jàre. Jẹ́ ká change ọmọkùnrin yẹn, ẹ change ẹ̀ sí pé ọmọkùnrin wa jìyà bò pẹ́. Èmi làlàyọ̀ ọmọkùnrin wa jìyà bò pẹ́. Àtọ́lẹ́ jìyà. Two stanza ni. The first one is that èmi gangan làlàyọ̀. Èmi làlàyọ̀. Tí ọdún yìí máa fi parí, èmi làlàyọ̀. Títí di bẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀, èmi làlàyọ̀. Tọ́dún tó ń bọ̀ náà máa fi parí, èmi làlàyọ̀. The second stanza ni pé ọmọkùnrin wà á jìyà bò pẹ́. It's alright. Will you leave here now before I cut off your head? Jẹ́bẹ̀lẹ̀. Wọ́n máa fàyè gbá rọ́bìṣì mi báyìí o. Gbàgbàgbà. Bro Sam, no, we have to do something. Kí ni kò tá máa ṣe? Odidi ọba community, òun ni wọ́n wọ́n níbẹ̀ yẹn náà. We have to do something. Kí ni kò tá máa ṣe? Ẹ sọ̀rọ̀ náà. Bro Sam ẹ sọ̀rọ̀. Ẹ rí pé mo ti unveil ojú mi. Mo ti unveil face mi àbí. Ẹ rí pé mo ń sunkún. Ti sunkún mi ti yóò bá àbàyàbá ẹ̀ Sam. Olùkọ́ mi ń dà lójú mi. Mo ti rí wà lójú yín. O rí tinú ń dà bọ̀ torí ti ta. Orí ti ta. Lọ́n ń dà wò. Búra sí pé omi ń dà lójú mi. Sam ẹ ti ń sunkún ojú yín ti pọ́n. Bí mo yẹ wá omi yẹn ń dà nínú mi gan gbogbo abẹ́ mi ti rin fẹ́ kún. Tí ọmọkùnrin bá sun ẹkún tí ó bá sun síta tó bá jẹ́ inú ló ń sun sí yẹn ló heavy. Kò dẹ̀ sí méjì tọkùnrin sunkún sínú òní bí abẹ́ àmì àti rin gan. Mo máa sunkún tí mo sunkún sínú tá a bẹ́ mi fi rìn wọ́n á gbà nílẹ̀. Máa ṣọ́ wọn. Àbí ẹjọ́ tó lọ security mi lè lẹ́rí tó wọ black. Mi ò rí. Ibi náà tí tó fi wọ black. Ó tó fi lè mọ tó fi wọ black rẹ̀ èèyàn burúkú ni wọ́n. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wọ́wọ́ wọn mọ̀ bẹ́ẹ̀. Tá fi lè wọ black iṣẹ́ wọ́wọ́ wọn. Máa ṣọ́ wọn. Máa dáṣẹ̀ rí àfún èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ trust mi àbí. Ẹ mọ̀ kí mo lè ṣe nǹkan. Ẹ mọ̀ kí mo lè ṣe nǹkan. Gidi gan. Ọba dáadáa. Ìwọ máa lọ lé. Ìwọ náà máa lọ lé. No, bro Sam, èmi ò lè fi ilẹ̀ ní state yìí. Kò possible. A gbọ́dọ̀ jọ wà ní. Ẹ dá fún mi lẹ̀ bí ẹ máa lọ. Mo ti sọ fún yín, ẹ máa lọ, ẹ dá fún mi lẹ̀. Mo ní ẹ máa lọ. Ẹ dá fún mi lẹ̀ sínú pákí. Ẹ jẹ́ ìdájọ́ kò sínú pákí. Èmi náà yẹ̀yẹ̀. Èmi fúnra máa yẹ̀yẹ̀ yín sáà ni. Igi ògbọ́ o mi mọ̀ bóyá ó ṣe ni ẹ́ bóyá pákíra ni ẹ́ ògbọ́ mi pákí ọ̀gẹ̀dẹ̀ àwa tá a kù ń bì nìyẹn ẹ jẹ́ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ ń lè yẹ̀yẹ́ wọn délẹ̀. Ní bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ó kéré jù wọ́n á ti rú jáde wọ́n á tó bí mẹ́jọ sí méje ojú mi báyìí lọ́ ṣe rú àwọn òkú jáde náà ru àwọn òkú jáde nínú ilé yẹn gángan wọ́n dẹ̀ tún sọ pé kékeré lélẹ́ yìí o ìta yìí máa palẹ̀ ni máa pọ̀ gan títí káwọn tó bílífù pé bí agbófinró kọ̀ọ̀kan ni wọ́n yẹn àwọn máa pa wọ́n dànù mo dẹ̀ ọ̀kẹ́ iná rí fàásì àbí tá lọ gàmbí wọn ò fẹ́ dárúkọ ni ẹ̀yin náà bá sọ ẹ tètè gbé gbèsè kíá
kẹ́ ẹ kọ́ ọlọ́pàá tẹ̀lé mi báyìí kí n kàn náwó ní ẹ̀sùn kẹ́dẹ̀ bọ́bẹ̀ kẹ́dẹ̀ abẹ́rù. But wait, Mr. Saamu, ṣé gbogbo ilé ìtẹ́ ń sọ yìí lórílẹ̀‐èdè yìí náà ló ti ń ṣẹlẹ̀ àbíbó? Abẹ́rẹ́ kọ́dí náà ni nínú community bẹ̀rẹ̀ kọ̀dí tẹ́ ẹ ti jẹ́ DPO yìí ní ibẹ̀ ló ti ṣẹlẹ̀ ìgbésẹ̀ ní kẹ́yìn gbé ẹ má kọ ẹ̀sán mi ẹ jọ. Ẹ ṣe sùúrù ẹ náà mọ̀ pé kò sígbà tẹ́ wá pẹ̀lú information tá a kì í máa appreciate yín. Kò sí nǹkan méjì tó fà á ní wípé gbogbo information tẹ́ máa ń fún wa tá a bá investigate ẹ̀ a máa rí pé ó jẹ́ ní. Kálẹ̀ mi mú kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ ẹ ní BTS ò bá ti tẹ̀lé mi BTS àti bábẹ́ẹ̀rì kọ́ bọ̀rọ̀ tẹ́sọ ìgbọ́gbọ́n máa lè kíìpù ẹ̀ dání torí tó bá gbọ́lọ́pàá àbí wá síbí ní next year máa lè fi hàn pé àwọn iṣẹ́ tí mo ti ṣe rè DPO tó dẹ̀ lọ́n tó sọ̀rọ̀ torí wọ́n máa tó transfer yín o ẹ̀rẹ̀ máa bẹ́ẹ̀ ni Maiduguri Gabon mi mọ̀ bóyá ẹ̀yin ni bóyá ti tọ̀dọ̀ ti yín ní Adétọ́lá yẹn àbí ti tó wà ní Fàyàkọ́gí bẹ̀rẹ̀ kọ́dílé yìí wà Fàyàkọ́gí mímọ́ wọ́n ṣàgbé nìkan lọ sí Maiduguri. Bàdá Saamu ẹ fi yẹn lẹ̀ ẹ jẹ́ kó dénà ṣé wàá rí information tẹ́ mú wá this time around tàbá débẹ̀ tàrí pé kò jẹ́ new mi ò ní ti torí wípé àwọn ìtẹ́ tí máa ń fún wa tẹ́lẹ̀ jẹ́ new I'm going to hold you responsible for it you are going to pay for it mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa. kò ní di kí ìrò ó máa rí bẹ́ẹ̀ tó ti yẹn gbogbo àwọn ìtẹ́ mi sọ pé wọ́n ń gbókù jáde lójú mi bí mẹ́jọ mo ń sọ pé lára àwọn nǹkan tó ti mo ń sọ bí flashback bí àwọn nǹkan tó ti máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ni torí tí ò bá ní ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ni àbí tí ò bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kí ló ń wọṣọ dúdú fún lẹ́nu gate àwọn méjì ni mo ní tó ń wọṣọ dúdú lẹ́nu gate ìtú àwọ̀sì tù ní pé wọn kì í fẹ́ kẹ́ni kọ́kọ́ kọjá wájú gate yẹn èmi kọ́ ni mo fẹ́ lọ béèrè ọ̀gá ni fẹ́ béèrè ọ̀gá wọn ọba ní kí n máa sọ lọ́mọ kúyà mo kúnlẹ̀ lọ mo kúnlẹ̀ mọ́ èmi ọba community mẹ́wàá mo kúnlẹ̀ lọ mo fa etí mi wọ́n ní kí n tún máa kọrin ó máa rí bẹ́ẹ̀ o bó ṣe ń rí nìyẹn ẹ̀kọ́ pẹ́ wo ẹ ti bí mi question jù. ẹ ṣe sùúrù Mr. Saamu wọ́n ní kẹ́ máa aṣọ lọ́mọ kúyà wọ́n wọ aṣọ dúdú. bẹ́ẹ̀ni. ẹdún náà ẹ kì í béèrè nǹkan kan lọ́wọ́ yín ṣé ti torí wípé ẹ débẹ̀ wọ́n ní kẹ́ máa aṣọ lọ́mọ kúyà ló ń dùn yín ni àbí torí aṣọ dúdú tán wọ̀ because from the look of things ó mì pé kò ṣojú yín. kò sí tó ń dùn mí nínú méjèèjì. kí ló wá ń dùn yín. tó wọ́n sọ pé àwọn máa pa yín. pa mí. ẹ̀gbọ́n tí mo sọ lẹ́ẹ̀kan tí mo lọ́nà máa pa gbófinró mo lè mọ̀ káyìn nọ́mbà wí. wọ́n máa pa yín. Mr. Saamu ṣẹ́ẹ́rì gbogbo ìtẹ́ ìsọ yìí kò kan èmi torí mo mọ̀ pé wọn ò lè pa ẹ́ ní agbófinró but tá a bá débẹ̀ tá a bá rí i pé kò rí bẹ́ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan pa máa hold you responsible. baba patient sáà close mọ́ ẹ ti ń jẹ́jú mi o ẹ ń jẹ́jú ayé o ẹ ń jẹ́jú ayé o ṣé mi ò lè wà báyìí kẹ̀dẹ̀ kọ̀ lọ́pàá fún mi kí ẹ̀kọ́ lọ́kí lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni mo ní kẹ́ lọ́ bá mi arrest àwọn èèyàn wọ́n hùwà burúkú nù kàn mí ní ẹ ń jẹ́jú ayé o. iṣẹ́ wa fẹ́ gbọ́ àwọn ọlọ́pàá kì í ṣiṣẹ́ tiwa bẹ́ẹ̀ tá a bá tí ì rí evidence tó tangible a kì í kọ́ ọlọ́pàá tẹ̀lé yàn. ẹ tẹ̀lé mi báyìí. kò possible. ẹ tẹ̀lé mi báyìí. because àti information tẹ mú wa yìí àti ìrìpọ̀ jẹ́ ní. kò sí wàhálà bọ̀bọ̀ kan fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ẹ̀ ń jẹ́jú ayé tó ṣe yín ẹ̀ ń jẹ́jú ayé. Mr. Saamu ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní fact kí lẹ fẹ́ gangan. ẹ má bí mi fẹ́ kankan ẹ má bí mi ní kankan o èwo ni kí ló máa bí mi lọ́wọ́ kẹ́ máa bí mi léèrè pé kí ni mo fẹ́ jẹ kí ni mo sọ fún yín pé mo fẹ́ jẹ. ìgbà mo sọ bẹ́ẹ̀ ṣe wà ókè ṣá. kí lẹ fẹ́ gangan tẹ́ sọ ṣe bí ìtumọ̀ kan tẹ́ fẹ́ sọ náà ni pé ṣé máa jẹ́ àmàlà nísàlẹ̀ station yín àbí nǹkan tẹ́ fẹ́ tẹ́ láti sọ fún mi kọ́ nìyẹn. ẹ jẹ́jú mi o bàbá patient ẹ jẹ́jú mi o kò lè dá kó máa lọ bẹ́ẹ̀ o. Alajo máa gbọ́. Bro Sam bẹ́ẹ̀ ṣe popular tó mo dẹ̀ rántí pé ìgbà tí DPO yẹn tó fi dé ẹ dídé envelope 10,000 naira cash lẹ fún ṣé irú èèyàn bẹ́ẹ̀ ló yẹ kó tún wá jẹjú yín bẹ́ẹ̀ yẹn. tí wọ́n gbé dé bẹ̀rẹ̀ kọ́dí. dáadáa. tó wà ní bẹ̀rẹ̀ kọ́dí DPO tán gbé dé police station bẹ̀rẹ̀ kọ́dí. bẹ́ẹ̀ni ó rántí pé mo fún ní 10k. bẹ́ẹ̀ni ó jẹjú mi. ẹ fún 10,000 náà. ó jẹjú mi ó dìídì sọ fún mi ní wípé ṣé mo ní evidence ṣé mi ní ẹ̀rí sí nǹkan tẹ́mi sọ ó tó sọ fún ṣé mi lẹ́rìí ṣé yẹ kó béèrè ẹ̀rí bí mo ṣe complain fún yẹn ṣọ́pọ̀ yẹ kó kó bí ọmọ 14 kọ́ dẹ̀ tẹ̀lé mi. straight away. bọ́lá Saamu lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo ti sọ fún yín pé àwọn kankan mi máa ń wà tó yẹn pé téèyàn bá ní evidence ó kò máa dàbí ní pé èèyàn kàn ń parọ́ mọ́ bí pé èèyàn kò fẹ́ máa parọ́ àbí àwọn kankan bẹ́ẹ̀ bó kọ́ ṣe máa rí ni. orí ẹ yí ni mo rò wọ́n rí ọ̀pẹ̀ sá máa ní ẹ padà sọ́dọ̀ yẹ. bọ́ Sam ẹ jọ̀ọ́ má bínú ìwọ náà máa farabalẹ̀. kí ló ń ṣe ṣé wọ́n òkè ṣá bọ́dà Saamu sọ̀rọ̀ lọ́mú option wa. olóòlò lọ́pṣọ̀n ọ̀dẹ̀ lọ́lú option lẹ́yìn lọ́lú option ló fà lẹ́yìn.
èmi kọ́ ló dùn mo dùn. Kọ́nọ́mọ jọ́gọ́jọ́gọ́. Kọ́ ló dùn mo dùn. Kọ́nọ́mọ jọ́gọ́jọ́gọ́. Máa wádìí ẹ̀ ṣáá ní. Evidence tán ní mi ò níyẹn máa padà ní. Torí mo mọ̀ pé kò ṣiṣẹ́ gidi ló ṣe. Máa wá kan bó ṣe lè wù kó rí. Tí bá dẹ̀ wá kan tí ẹ̀ bá. Ǹdí ẹ̀ bá. Wọ́n ti ṣí gate, wọ́n ti ṣí gate, wọ́n ti ṣí gate, wọ́n ti ṣí gate. Mọ́tò ẹ̀ ló ń lọ yẹn, mọ́tò ẹ̀ ló ń lọ yẹn. Tó ti yẹ. Òun ló máa fẹ́ wà nínú ẹ̀. A máa tẹ̀lé mọ́tò yẹn bó ṣe lọ yẹn straight ni o. Ṣé gbogbo ibi tó bá ń lọ la máa tẹ̀lé lọ bẹ́ẹ̀ yẹn? Ẹ má ṣòfin máa bá mi hágíù ni. Ṣé máa mi hágíù ni? Owó yìí máa pọ̀, owó yìí máa pọ̀. Ẹ kò sí wàhálà. Iye kí ètò máa gbà tá a bá yanjú ẹ̀tọ́ máa gbà náà ni. Pẹ̀lẹ́ ni. Ó ti lọ. Má lọ. Ẹnìkan ti ṣí gate, jẹ́ kó wọlé. Wọ́n lè rí wa ń bì, wọ́n lè rí wa. Ó ti gate padà, ó yá move. Ṣé bó ló mọ̀ kádà wá? Yẹ́ mo dáná. Odeka! Get down! Hey, get down! Get down! Shut up! Mr. Man, where's the bag? Sir, it's in the car. Oh, no. Tó bá fi lè search bẹ́ẹ̀, tó bá ti rówó yẹn bẹ́ẹ̀, you are dead. Oh, no. Yeah, fast! Somebody wants to ring. Guys, ọlọ́kadà já pọ̀ṣù mọ́tò ẹ̀ máa ń lọ ṣe bọ́kùnrin yẹn tẹ̀lé mi wò já lọ gbọ̀nà bí. Ẹgbẹ́ mi ẹ wá sí ya bó ti fẹ́ lẹ́lẹ́. Wo ọkọ mi ti dé, a máa sọ̀rọ̀. Mo gbọ́ lè ṣe máa tẹ́ mi sí ilé. Though kò ṣọmọdé mọ́, of course àgbàlagbà ni. Jùmọ̀kẹ́ dà. Daddy, why are you scaring me? Àwọn ọ̀gá ní èèyàn kì í finá sórí òrùlé sùn. There's something going on and I need to unravel it. In unraveling it, I need to give it attention and I need to give it time. Hello, sir. Olúwa lè kára àgbà mo ti fẹ́ ọmọbìnrin láti ẹ̀kọ́ sáà. Nígbà mo ń try láti jẹ́ contact ẹ̀ ní mo rí baby papi. Ẹ rí baby papi lórí fóònù ẹ̀. Ṣé ẹ wá rí baby papi lórí lédí ọ̀hún? Fóònù tèmi lẹ wá ń pè ta ní baby papi. Look, man, it's either you or nobody. Take it easy now. Kì í ṣe pé mi ò ní ìṣẹ́ náà bí mo ṣe ń rí ẹ bí mo ṣe ń wẹ̀ yìí. Ó ṣe mí bí pé kí n já ìdùbúlẹ̀ náà ní bọ́ọ̀tù. Come here! Kiss me! Hold me! Do whatever to hold me! Do whatever to me! Ẹ̀yin méjèèjì ni mò ń bá wí. Ìbá dáa tí ẹ bá lè fi ayé yín fún Jésù. What happened? Kí ló ṣẹlẹ̀, baby? Ó ṣe wá gbé mi rí nínú múdì náà. Ẹ wò kó sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà. Àbí orí àwọn ọ̀tá ẹ burú. Tẹ́bà tẹ́ fẹ́ pọ̀ sí nínú yìí, ó máa dákẹ́ kúrò nígbà ìtẹ́gbà ṣọ́ọ̀ṣì lọ. Ẹni mi lára ń kọ́ mi gan-an. Téèyàn bá ti gbọ́ àkọlé àbùkù ló kù, àbùkù yẹn ni màá kù. Babe, Yes, love. what are we going to do? Owó yìí pọ̀. Ó pọ̀, baby. Ọmọ kò kí n ṣe mọ́tò, kò dé kí n ṣe lé, wọ́n máa ná tán. Hey, calm down. Mo ń ṣe nǹkan sí i. Ẹni tó gbé kàkà kí ọba ni. Ó wá kúrú tó ti fẹ́ fún. Babe, ọ̀rọ̀ yóò kí n ṣọ̀rọ̀ eré, òun sọ kàkà kí ọba, kò kí n ṣọ̀rọ̀ eré o. Ó mọ̀ mí náà. Tí wọ́n fẹ́ ná, kó try ẹ̀ wò. Mo máa, don't worry about it. Má stress ara ẹ̀, seriously. Move! Kí ló ṣẹlẹ̀? Sama move! Kí ló ṣẹlẹ̀? Mom, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Kí ló ń ṣẹlẹ̀ ní bíbá yìí? Nǹkan báyọ̀ ṣẹlẹ̀, ẹ má bínú. Nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ní bíbá yìí. Mo ṣe ń kúrò ní wàhálà kan ni. Àbí irú kí ni gbogbo eléyìí?
Ìkójọ bẹ́ẹ̀ ni pé lè wà under control. Explain for me. Baby, I'm scared. No. My dear, farabalẹ̀. Don't worry. Ẹni tó jẹ́ gbé olè kú bí. Ṣó yẹ. Nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún mi. I am the owner of this house. Mr. Man, you are under arrest. Myself? And you are under arrest. Now move. Hey, officers. Move. Officers, move. Officers, no. Move. Officer, hey, Mimo. Babe, bam, get phone me. Get me my phone. Officers. Yes, sir. Ẹlẹ́dàá gbọ́ bóyá erí kankan mo ti ṣàlàyé fún yín yẹn. Mo parọ́ fún yín yẹn jọ. Mo ṣe ní kò ní sọ fún yín yẹn jọ sá wà lára gbogbo. Oh, good. Mr. Saamu, àwọn ni. Mr. Man, kí ló ń ṣẹlẹ̀ kankan náà? Kí ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lé kí ló ń dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ ti rí? Standard criminal ni ẹ. Wọ́n ò ní jẹ́ kẹ́ ẹ wí. Ṣé ẹ ti rí wọn? Fúnra ara mi ni mo rí. Ọjọ́ tí mo wá sọ́fíìsì yìí tẹ̀ jẹ́jú mi. Tí mo lọ ibẹ̀ lèmi àtàwọn ọmọ mi láti jọ sọ̀rọ̀ dídọ̀ tó fún wa pè mí. Spirit bàbá jọ torí Ọlọ́run o àtàmátà sí ní kẹjẹ kíṣẹ́ yẹn jẹ́ o dollars wà nínú báàgì yẹn tó worth 150 million owó ńlá là ń sọ̀rọ̀ ẹ yìí náà ẹ make sure pé ẹ gba báàgì yẹn tẹ́ bá dé ti gba báàgì yẹn ẹ yá. Ṣé ìtọ́síwọ̀ ló fẹ́ lọ tọ́ ni? Ṣé ìtọ́síwọ̀ ló fẹ́ lọ tọ́ ni? Sam, you have to follow me. There's something you have to see. It's important. Ó wà urgent. Kí ni? Ẹ̀jọ́kọ́. Ẹ̀yin ní bọ́dà sáà fúntọ́ ní kọ́ tẹ̀lé wọn ní aláyọ̀dún wọn. Rosan! Bẹ́ẹ̀ ṣe ń ra kò bá nìyẹn. You need to follow me right now. Tó o bá ṣe fúlù kankan fún mi bí o máa ṣòṣì ni o. You have to follow me. It's important. Ẹ̀jọ́kọ́ mo bá ẹ̀ gbọ́dọ̀ kó mi. Kí ló wá lè jẹ tó wọ́ ṣe wọlé bẹ̀ yẹn? Ó sàmúlò dẹ̀sẹ̀ pé ká má tẹ̀lé àwọn yìí. Spirit, ẹ má yà. Ó ti yẹ, ẹ má yà. No traces ní kẹ́ fi ṣe. Tó yà ti gba owó yẹn tán. Ẹ̀yin, ẹ pààyàn. Ó ti yẹ, pààyàn. Wàá ṣe rẹ̀. Nǹkan tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ta ni ká pa. Àbí gbogbo wọn ta bá bá nínú mọ́tò ẹ̀ ní ká padà. Ara kan tí mo sọ fún ẹ pa Spirit ló ti rí yẹn. Àṣé ọ̀gá máa jáde kí mi máa drive wọn ni. Àbọ̀gá máa ní kí wọ́n máa lọ sí òní lọ ni. Ẹ wo nǹkan tẹ́ fẹ́ ṣe sí o. Eléyìí tẹ́ sọ mi ò rí sí o. Màá wọn tó máa pa o. Spirit, máa yẹn ló pa, ó ti yẹ. Bọ̀ iṣẹ́ yẹn no trace ní bẹ́ẹ̀ fi ṣe. Ó ti yẹ. Sórí ọ̀gá gangan, ọ̀gá wa gangan, ó ló máa ń pa. Kò sí wàhálà ń gbà rẹ̀. Nǹkan kan ló máa kàn ṣe fèmí. Ìjọ àtàsìkò tó bá máa jẹ́ kèmí mọ́. Kò fi tó kú lẹ́ẹ̀fẹ̀ yìí. Ẹ bá ń gbọ́ lọ́n tóbi. 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 Èmi máa padà pa ẹ o. Máa padà pọ̀ ọmọ burúkú yìí ni. Olórí burúkú ọmọ yìí máa padà pa ní. Àgébé ẹ lè believe pé Dọ̀tún ìgbà táyé kọ èmi ni mo gbẹ ìtọwọ́ tẹ̀sẹ̀. Ìgbà kan dípọ́tù àtàwọn fámìlì ẹ̀ ọ̀dọ̀ mi ló dé sí. Ṣé ẹ kọ́ pa mí lójijì? Olórí burúkú yìí ó wọ́ọ̀kì ikú ó wọ́ọ̀kì ẹ̀fún mi ni. Ẹ lè believe pé ibi tí àwọn olè tí wọ́n ti ń strategize lórí bí wọ́n ṣe máa gba owó pààyàn kan ibẹ̀ ló pè mí kí wọ́n lọ. Àríwó wo lẹ pa olórí burúkú nìyí? Àríwó wo lẹ pa? Ayé mi ti bàjẹ́. Láìpẹ́ ìdálẹ́ ayé mi ti bàjẹ́. Gbọ́ngàn báyìí ni mo rí ó tún sáré bọ̀ lọ́dọ̀ mi èrò ti bà mí. Ibẹ̀ ni mo ti rí clearly ni mo ti rí ojú ẹ̀ clearly. Ẹni tí mo rí nínú completed building tó ń sọ̀rọ̀ yẹn rẹ̀. Ìfẹ́ pàdé ọ̀dọ́. Ẹ mọ̀ kí mo pàdé ọ̀dọ́. Mr. Saamu, kudos to you. Ẹ ṣé kọ̀ sá. You have done well. Ẹ ṣé sá. But títẹ̀ ṣe yìí, máa dí pẹ̀lú to the extent pé ẹ rí ìyá ẹ pè ń bàbá. Officer, take care of them. Mr. Saamu, ẹ jẹ́ ká wá lọ. Ẹ jẹ́ ká lọ. Ẹ̀yin ò ní jáwọ́ ibi ní ṣíṣe. Àwa náà ní yé máa tàṣírí yìí. Ṣọ́tọ̀! Ọ̀gá ló bá yín ṣeré o. Mi ò ní bá yín múlé rárá. Mo máa bọ́ọ̀lù ayọ̀ mọ́ náà sí. And believe those two boys in your custody want to more travel out. Like, èmi mo gba visa fún wọn. We then make sure pé mo perfect every other thing. Èmi àti wọn dẹ̀ jọ lọ UK. London. Ibi tí mo ti ń ṣe orin, mi ò ṣẹ̀yàn, mi ì ṣe legal. Ó ti fẹ́ pa mí mọ́ bẹ̀rẹ̀. Torí ẹ̀ ni mo ṣe get wọn fún protection. Kò ṣe pé mo ṣe anything legal. Omi yẹn smart security service ló tún lọ kó wọn wá. To believe pé àwọn ọmọ ilé ṣe nǹkan báyìí fún mi, ó hard kan fún mi. That ìtúfẹ́ dàbẹ̀ ipò fear there bí àbúrò ló jẹ́ sí mi.
Yeah, ìlú kan là ṣèjọ wa. Ṣé ó yẹ wọ́n fẹ́ bí lè ṣe ibi sí mi? Ṣé rí irú nǹkan báyìí ò jà wá lójú torí oríṣiríṣi làwa máa rí ń bí báyìí. Báwọn èèyàn ṣe rí nìyẹn. Kẹ́ máa bọ́ àwọn èèyàn lójoojúmọ́, kẹ́ máa ṣoore fún wọn. Kò mí pé wọ́n lè ṣe kó pààyàn. Aráalé ẹni lọ̀tá ẹni. Kò mí pé wọ́n lè ro aburú ròyàn. Bẹ́ẹ̀ni. Àmọ́ àdúrà làkàn máa gbà pé kọ́ ló ń jọ kó máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni táwọn ò ṣọ́. Táwọn ṣọ́ ó tán. Àdúrà mi tó gbà nìyẹn. Ká ní nǹkan tí pásítọ̀ sọ bẹ́ẹ̀ ni kì í ṣe, ká ní mo wá ṣe ń kọ́. Mr. Adeojo. Yes sir. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Ọlọ́run ò ní dójú àdúrà tì yín. Àmín Jésù. Àdúrà yín á máa gbà. Àmín Jésù. Mo ń gbàdúrà lọ́wọ́ lórí òkè ni Ọlọ́run farahàn mi nípa ti yín. Mo kàn rí ìran náà sí yín ni. Òun ló fà tí mo fi ní kẹ̀jẹ́ àríra. Ohun tí mo rí ni wípé ẹ máa nílò láti ṣe ìtọrẹ àánú. Ìtọrẹ àánú tí ẹ fẹ́ ṣe kì í ṣe pé àwọn tó ń dúró lẹ́gbẹ̀ẹ́ títì tó ń dìídì tọrọ owó rárá. Ṣé ni ẹ máa lọ láti ojúlé dé ojúlé. Ilé tí ọkàn yín bá wá yọ̀ǹda láti lọ pé kẹ́ ṣe wọ́n láàánú, ẹ ṣe wọ́n ń bẹ̀ kẹ́ má bójú wẹ̀yìn. Ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó wù yín lọ́kàn, tẹ́ ẹ kàn rí pé àmì àánú wà lára ẹni, ẹ̀yin ṣàánú fún kẹ́ má bá ti yín lọ. Nípa ṣíṣe bẹ́ẹ̀, ẹ̀yin náà wá rí ọwọ́ Ọlọ́run sí rere. Àmín Jésù. Pastor, ẹ ṣé gidi gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Torí ẹ ti ránṣẹ́. Ẹ̀rù tí ń pè mí gan pé ṣé kò ṣe pé committee iṣẹ́ lè báyìí. So mo dúpẹ́ lọ́wọ́ yín. And nǹkan tẹ́ni kì í ṣe yẹn, mo máa ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́nà. Ẹ máa ṣe. Agbára Ọlọ́run ká mo máa ṣe Pastor. Ó máa dáa púpọ̀. Bẹ́ẹ̀ bá lè ṣe bí ẹ ṣe sọ. Mo máa ṣe sá. Torí ẹ máa rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. Ṣe ìdí àgbàdúrà. Ọlọ́run á gbé orúkọ yín ga lórí ìránṣẹ́ yín, ẹ gba ọpẹ́ wa. Àmín. Fún wípé wọ́n tẹ́tí láti gbọ́ ọ̀rọ̀ yín. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Pásítọ̀ sọ bẹ́ẹ̀ tó dárúkọ sí magic card yẹn, ọ̀tọ̀ ni tó ní kó o ṣe, ọ̀tọ̀ ni tó gbẹ̀ láàdì nínú tó ṣe o. Kí lẹ mí? Àṣejẹ́ gbẹ́rẹ́ ayẹta tó wà lára ẹ olóògbé. Ogún mi báyìí life and direct ni wọ́n ṣe yìnbọn fún ká. Ìbọn yẹn ò dẹ̀ dùn. Ṣẹ́gun tó bá yìnbọn ìbọn dùn wá. Ìbọn ṣe ó yìí kejì bá ṣe kún àti hùn. Àṣejẹ́ àtayẹta burúkú ni. Ojú mi ní life and ọkàn báyìí. Ọlọ́run nìkan lèmi fẹ̀yìntì. Jésù ló dọ̀tá ẹ̀gbọ́n mú. Bọ́dá Sàámú, èmi ò láyé ta. Ọlọ́run nìkan lèmi nìyí. Mo believe pé ìtọ́rí àánú tí pásítọ̀ sọ́bẹ̀ ní kì í ṣe yẹn tí mo ṣe, òun lọ́nà fi kó mi o. Lè bọ́ òfin dáhùn. Ẹ mú mọ́ra o. Tó bá jẹ́ ìspẹ̀tọ̀ ẹ̀ fún o. Mr. Man, ẹ fi gbogbo yín lẹ̀. Mo kàn fẹ́ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ máì gidigidi gan ni o. Bro Saamu, wọ́n ń ṣe gudugudu méje, yàyà mẹ́fà ní community. Káwá zoom pa wá rí èèyàn bíi tiwọn tán pé méjì pé mẹ́ta. I'm very sure pé community àti gòkèjé lè rí. Bẹ́ẹ̀ lè rí. A lè pè méjì. Ṣé ń dáwọ́tò ẹni? Ẹ jẹ́ ń lọ leave. No, ẹ jẹ́ ń lọ leave. Káwá wo bí community ṣe máa rí. A dá horo ní. Bro Saamu, ẹ máa lọ leave. Ẹ kò fún mi láyè. Please give me the chance to appreciate you. Ẹ bá mi sọ fún ọ, mo fẹ́ appreciate bí inú mi ṣe dùn tó. Ṣé owó lẹ fẹ́? Any amount. Ẹ kò béèrè. Ṣé ilé ni, mọ́tò, any type tẹ bá fẹ́. I will deliver it to your doorstep. Doorstep wo ní doorstep dẹ̀ fi ń tàn mí. Gbogbo tó bá sọ pé máa drop sí doorstep kò ń pọ̀. Èmi náà ké ní ìbákan á gbé sí doorstep. Ṣé o lè gbé fíríjì sí doorstep? Doorstep mi dẹ̀ pọ̀. Mi ò fowó olójú àánú ní mi kò síye tó lè fún mi máa fi tọrẹ tán ni. Tó o bá dẹ̀ fún mi ní mọ́tò, wàhálà ni wọ́n ò ní ṣe mí láàánú mọ́. Torí ibi ẹsẹ̀ yìí ó ní ìjẹ́ mi wà. Bí mo ṣe ń rìn káàkiri tí mo wọnú horo sí horo, ibẹ̀ ni mo ti ń pàdé àwọn aláàánú. Kò yẹ ẹ́ ń sìn. Àmọ́ tó o bá ti gbé mọ́tò fún mi, wọ́n máa wò pé ṣé n tó ní mọ́tò ìlànà tó fẹ́ fún lówó 5,000 2,000 lè máa ń jọ mí lójú gan. Bó ṣe ń wò mí, mo máa ń dájọ́ ojúmọ́, mo máa ń dá kan 3,500, mo máa ń dá kan 1,700, mo máa ń dá kan 2,200.
bí mo ṣe wà yín sìn lára àwọn ọmọ tó ń kọ́ṣẹ́ nígbà táwa ń gbàjọ lọ́wọ́ tó ti yẹ ń sìn ara àwọn ọmọ tó kọ́ contribution tá a dẹ̀ ṣàdúrà fún wọn pé kọ́ náà jẹ́ kí ó di kó máa tákì wọn bíi tèmi àwọn la máa ń dájọ́ fún ibo mo ti ń rówó ìwọ mọ̀ pé owó olówó olégun ná aṣọ aláṣọ̀nà gàǹdà àbúrá ibi ẹsẹ̀ ní ṣé ti bá tó wá gbé mọ́tò màmá àrájọ yẹn dá mi ì rí dá jọ ó dẹ̀ mọ̀ pé ẹni tó bá ní blue tick lórí Instagram kò ń tètè rà láàánú wọn ò ní ṣe láàánú èèyàn ní blue tick àwọn dàbí pé òde Prado ni wọn ò ní help ẹ kẹ́ni tó ní blue tick máa tọrọ owó wọn ní fún wá fún mi mọ́tò jọ ilé mi mo fẹ́ kó bá mi parí. Wow, beautiful. Ẹ kò sọ location ibẹ̀ fún mi. Any design tẹ́ bá fẹ́ kó jẹ́ kí n mọ̀. Má parí ẹ̀ anytime from now má parí ẹ̀ ó máa wà okay. Maduguri nílẹ̀ mi wà àárín sẹ́ńtà ọjà Maduguri general market Maduguri gangan lẹ́gbẹ̀ẹ́ nítorí tí ń ta àlùbọ́sà yẹn gangan báyìí lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ báyìí wọ́n nílẹ̀ mi tó bá ti dé àárín ọjà Maduguri báyìí wà á ti rí lẹ̀ mi báyìí. Sàmú àwàdà yín pọ̀ ṣẹ́rí anywhere tẹ́ bá fẹ́ ní area yẹn mọ̀ máa erect nǹkan tó máa já yín lára tẹ́lẹ̀ máa bá yín. no tí n bá dàgbàdàgbà tí n bá rí táyà tí n bá darúgbó tán mi ò fẹ́ darúgbó sọ́dọ̀ àwọn yọ̀ṣíbì ṣé ọ̀dọ̀ àwọn yọ̀ṣíbì ni kí wọ́n darúgbó sí area kan náà ni kí gbogbo wa darúgbó sí kéyìí tí wọ́n tọ́ kó wá ní kí yọ̀ṣíbì máa wá bọ̀ tètè mú kí pẹ̀lẹ́bẹ̀ máa mú rìn kó náà máa gbọ́n dì irọ́ mi ò fẹ́ ẹ jẹ́ káwọn darúgbó síbi ìṣẹ̀dá wọn ẹ jẹ́ kémi darúgbó sí Maduguri níbi ọjà yẹn gangan. lórí bá wo àfọwọ́sí àìmá mi kí wọ́n sá ẹ jẹ́ kí n ṣe kí n ṣe bí Maduguri. àbí so wọ́n ní kẹ́ wá bí tẹ́ bá fẹ́ ní àdúgbò. ó máa pè yín ó máa pè yín bí níbo la máa jọjẹ o tó bá ti transfer yín màá kí yín máa mú yín lórí ilẹ̀ yìí. lórí ọ̀rọ̀ transfer yìí náà ṣì ní. bẹ́ẹ̀ wọ́n máa transfer yín wọ́n máa gbé yín kúrò bẹ́ẹ̀ ṣe dáadáa. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn.